Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasul. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين. Àwa ìsòrí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo ọba olóore ọ̀fẹ́ ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀san rere ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó máa mú bá òjíṣẹ́ ńlá Ànábì wa tí jẹ́ Muhammad Ọlọ́run kó máa mú bá àwọn sàábé àti gbogbo àwọn tí wọ́n gba tọ́lọ́run ọba lódodo àmín. Ará lọ́kùnrin àti lóbìnrin a kí yín káàbọ̀ sórí ètò yín tá a ti ń lára wa lọ́yẹ̀ nípa ẹ̀kọ́ tí Islam kọ́ wa. Lónìí kókó ọ̀rọ̀ tí a gbé yẹ̀wò náà ni ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Tó bá nípa ti pé ọmọ ọdún 61 lóòótọ́ káwo àwọn tí wọ́n gba òmìnira lẹ́yìn tí Nàìjíríà afẹ́ lè má lè ka orílẹ̀-èdè náà tàbí pé lẹ́yìn tí Nàìjíríà gbòmìnira làwọn náà gbà wọ́n ti wá fi wálẹ̀ wọ́n ti lọ jìnnà àwa fẹ́ wo kí ló fà tọrọ ajé tiwa tí ń fi rí bó ṣe ń rí tí ìtẹ̀síwájú ọ̀bọ̀mọ Nàìjíríà ẹni tó dáńtọ́ nípa ìmọ̀ nípa ẹ̀kọ́ òun ni mo gbé wá lónìí láti wá bá yẹ ọ̀rọ̀ náà wò pé níbo nìṣòro wa wà. Mo kí àlejò wa káàbọ̀ àwọn náà ni pòfẹ́sọ̀ wa Hamza Ishola Abdulrahim láti Kwara State University Madete wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀gá àgbà tí wọ́n di àyè kan mú àyè tá sì dìmú náà ni pé bí wọ́n bá parí degree tó lóun fẹ́ ṣe postgraduate studies masters ló fẹ́ ṣe ní PhD ní ọ̀dọ̀ wọn làwọn ò wà tí wọ́n fẹ́ fi degree kún degree ṣe rí pé ẹlẹ́kọ̀ọ́ ńlá ni mo gbé wá. Professor wa assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuh. Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ o. Àmín ya Rabbi. Kó bá ṣàlékún gbígbàdúrà fún yín. Àmín. Torí ìjókòó tẹ́ ẹ jókòó yìí ó dá mi lójú lọ́dọ̀ Ọlọ́run pé bẹ́ẹ̀ ṣe jókòó yìí Ọlọ́run máa kọ́ ládàá fún yín lórí iṣẹ́ Ọlọ́run tẹ́ wá ṣe níbí. Wọ́n yẹn bá jókòó tán bá ń sọ̀rọ̀ níta àbí wọ́n bá wà nínú ilé tán bá ń sọ̀rọ̀ bí wọ́n bá bú lágbájá díẹ̀ wọ́n ó bú tàmọ̀dù díẹ̀ bọ́ bá yá wọ́n tún wá fàbọ̀ sí orí nǹkan mi ká má máa gbẹ́nu lọ bí tí ọ̀yẹ́ mọ́ nírú ìjókòó ìfiwà. Kí là ń pè ní ọrọ̀ ajé gẹ́gẹ́ bí ti Islam gbé kalẹ̀ kí ní jọ̀rọ̀ ajé tá a mọ̀ sí ẹ̀kọ́nọ́mì. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala. Àmín. Dúpẹ́ púpọ̀ Alhamdulillah. Olótú ètò yìí Náà. a sì bẹ̀rẹ̀ ọ̀gbọ́n kí ọlọ́ba kí ọmọ ilékun wọn láfẹ́ ara ọmọ ilékun ọkàn ara fún yín àti fún gbogbo wa náà láti lè bá a fi gbé ọ̀rọ̀ Ọlọ́run bá sókè jù báyìí lọ. La ilaha illallah. Kàtí à ń pè ní ọrọ̀ ajé Náà. ọ̀fẹ́ lè mọ̀ sí àwọn tó jẹ́ àwọn experts Náà. níbi nípa ọrọ̀ ajé bẹ́ẹ̀ ibi òwúrọ̀ kì í ṣe kan nù wọn ìsọ pé wọ́n jẹ́ kan nù wọn ṣùgbọ́n tá a bá sọ pé ọrọ̀ ajé ọ̀fẹ́ lè mọ̀ sẹ́ni tí ó kàn kò sẹ́ni tí ó jí láàárọ̀ ọjọ́ kan láàárọ̀ tí ò ní mú owó kàkásákò Kò ní jáde lọ bẹ́ẹ̀. kò jáde lọ bẹ́ẹ̀ mọ́tò tí ó wọ̀ ni èkó tí ó rà sí ni tọ́wá níbi tí ń lọ oúnjẹ tí ó jẹ ni èlò ni ó fi rà á èlò ni ó fi jẹ Gbogbo bùkátà tó bá fẹ́ gbọ́. gbogbo tó bá fẹ́ jẹ mọ́ á náwó á gbowó á tà á rà kò sẹ́ni tí ò
ní í ṣe pẹ̀lú kíní yìí Allah. lọ́nà kan Àbọ̀nà míì. gbogbo kí ẹ̀wọ́n ta yẹn náà pè ní ọrọ̀ ajé Allahu so Akbar. ọkàn gbogbo wa Tó. bàbá rí àwọn tó jẹ́ àwọn expert tẹ́ máa ń tẹ̀ ń sọ tí wọ́n ń oríṣiríṣi theory kalẹ̀ fún wa tí wọ́n ń sọ pé bó ti rí nìyí bó ti yẹ nìyí bó ti tọ́ nìyí bó ló ṣe kà wá lọ́nà àfẹ́ mọ́ bó ló ṣe kà wá ṣé gbogbo nísìn àwọn kan ni wọ́n ń fún ìjọba ní mọ̀nà ìpè máa yáwó oṣù Bẹ́ẹ̀ni. wọ́n sì ṣe léyìí lórí theory kan ni àwọn kan tá a tún máa gbọ́ táwọn fẹ́ tako èyí ìjọba ń ṣe kódà ká máa yáwó Ó di pọ́ǹtì táwọn olè tí wọ́n fi tako ìjọba tó wà lórí àpèrè. àánú tún theory kan náà àwọn economic theory àánú tún bẹ kalẹ̀ gbé kódà ká máa yáwó Kálukú sì rí wí lórí ibi tó dúró sí. bó ló ṣe wá kàn ọ́ bó ló ṣe kìíní ọ̀rọ̀ jẹ́ pàtàkì so gbogbo kan tá à ń pè ní ọrọ̀ ajé nù oyin ọlọ́run tí wàá sọ àyà kan tó pàtàkì lọ́kọ̀ọ̀kan. ìpè yá ayọ̀ alladhina amanu Náà. la ta'kulu amwalakum baynakum bil batil Allahu Akbar. illa an takuna tijaratan an taradin minkum ẹ má fi irọ́ máa jẹra yín lówó máa jẹwó ara yín máa jẹwó ara yín ọ̀nà tí owó ara yín fi lè bọ́ sápò ara yín lẹ́tọ̀ọ́ òun ni kọjá sí pé òwò lẹ ṣe. ẹ̀wà jèrè láti bẹ̀ lédè tí ẹ ṣe èrè àjẹgbọ́n. ọlọ́run yan ẹ̀sà wò. ó ní àǹtàrà dé tọ̀ kìí ṣe yí pé ẹ̀yìn méjì ń tajà ẹ̀yìn kan ń tà ẹ̀yìn kan ń rà àǹtàrà dé ẹni tí ń tà àti ẹni tí ń rà inú àmì yìí gbọdọ̀ dùn sí ara wọn. Allahu Akbar. irú ọ̀sẹ̀ lè mọ́ Nàìjíríà nísìnyí. Allahu Akbar. ẹni agbésẹ́ fún pẹ̀lú ẹni tó ṣiṣẹ́ fún ní inú àwọn méjèèjì gbọ́dọ̀ dùn. ó gbọ́dọ̀ dùn ẹni tó tajà àti ẹni tó rajà iná méjì gbọ́dọ̀ dùn inú ẹnìkan ní dùn ní ìsìn. bí o ẹsẹ̀ o náà inú ẹ̀kọ́ sí pé ẹni tó tajà tọmọ nǹkan tó ń ta tó gbowó tán lórí pé owó tó ń gba ìtẹ̀tẹ̀ kọjá nǹkan tó ń ta inú tí olú lọ lé ẹni tó rajà lọ́wọ́ rẹ̀ ó máa gbà pàtàkùn ní wọ́n dá yìí bá ti san bá tó ti yìí lówó òun bá ń jẹ́ lọ lé mi tọ̀ aláṣẹ. àfiwé ara wa lẹ sọ̀hún ẹ wá sọ torílẹ̀-èdè wa. irú kẹtí wá ń ṣẹlẹ̀ ní ìsìn tọ́ ẹ sá wò. láàrin àwa ara wa tọ́ ní Nàìjíríà náà oye tẹ bá lọjà ní ìsìn ibi tí wọ́n dé ibi tí èké dé ní Nàìjíríà mo fẹ́ ra ìrẹsì yìí mo fẹ́ ra ẹ̀wà yìí mo fẹ́ ra nǹkan báyìí ẹni tó rà ní 10 naira lánàá ó wá fẹ́ tà ní 30 naira lónìí. wáò ìlọ́po mẹ́ta èrè. sẹ́ni ẹ̀ ló ti rà. bẹ́ẹ̀ni. yóò mọ wá búra. ń fọ lọ́wọ́ búra èké. yóò mọ fọ lọ́wọ́ búra yóò mọ fi rẹ̀ ṣe pé ipe dédé iye tí mo ra gẹ́gẹ́ mẹ́ta fún ọ̀hún. wáò tọ́lọ́ ń sì rí pé lọ́ni nǹkan. tó ṣe bí sọ nípa oye títọ̀ ọba wa rà fẹ́ bẹ̀rẹ̀ ẹtí ń gbèrè ẹsẹ̀ pé yìí kò tọ́ ní sọ ọwọ́ ara ọwọ́ adélé kí lè rà báyìí kí ni òtún báyìí ẹgbẹ́ òtún dùn bànújẹ́. bẹ́ẹ̀ni tọ̀hún ti dùn lọlé. bẹ́ẹ̀ni tẹ̀sí ní inú ẹnìkan ní dùn inú ẹnìkan ní dùn inú ẹnìkejì ń bàjẹ́ fún economy time practice. bó ti rí nu eléyìí ni máa ń fa wàhálà ẹni bá ti wá ṣerú jàǹbá báwọn tí ń ṣerú èké báwọn ó ti ju gbogbo wa sínú èpè. èyí tọ́lọ̀ ti fi lélẹ̀ ẹjọ́ kìíní tọ́lọ̀ mọ̀ pé yóò kó bá wa tó fi wọ́ọ̀nù wa against ẹ̀. one apart from kọ́lọ̀ sọ pé làwọn fẹ́ ẹ̀ka ìdílé ọlọ́run sọ pé wailun lil mutaffifin alladhina idha kalu ala an-nasi yastawfun. tó bá fẹ́ lọ rajà tó fẹ́ rajà ló yóò fọwọ́ sọpọ́ọ̀tì múdù ni kó lè kó dáadáa kó lè kó pọ̀ dáadáa yóò fọwọ́ sọpọ́ọ̀tì rẹ ni tí ìbàdàn síbẹ̀ ẹ tó bá ń da ẹ tó bá da síbẹ̀. bẹ́ẹ̀ wà ní ìfẹ́ àmọ́ ó ti fọwọ́ ó ti fọwọ́ sọpọ́ọ̀tì rẹ kó lè bá a kún dáadáa. ìgbà tí wọ́n fẹ́ tà iye pẹ́rẹ́ ti tẹ́ bẹ́ẹ̀ náà mo fún yín kọ̀mọ̀ pé àràmù ti kún tó ń jẹ. ìyẹn ẹgbọ́n yẹn pé bí èèyàn bá ṣe pèlè àgbákò mi èèyàn lásán ká má ti sọ̀tọ̀ lọ́rùn. ọlọ́mọ sọ pé wéèlú
ọba tó dá yẹn ló ti sẹ́yìn pé kí ló máa wí. ó ti sẹ́ni àgbákò pé ibi dandan òun ọlọ́run kọ́ máa lọ bẹ́ẹ̀ ni tó bá ṣe báyìí. àní àgbákò kò ní dáa fún wọn ẹ ti máa ṣe báyìí o. trading with dishonesty. yes eléwo làwọn ṣe ní nàìjíríà àtẹni tó ní àtẹni tí ò ní ìnira wa lọ báwọn ẹni tí ò ní ó fi dípẹ́ lómi òru oúnjẹ jẹ. ní ìsìlámù ní mẹsìn àwa tá à ń gbowó oṣù bẹ́ẹ̀ kí ló fẹ́ jẹ́ fáwọn tá à ń gbowó oṣù o ní gbogbo nàìjíríà kò sínú ilé kan tí ń bẹ tí ò sẹ́ ti ń gbowó oṣù ń bẹ. ó ti yé. kò yẹ tí ẹnìkan bá lọ sí ọjà tí ń ta bí olówó ni ó lọ ra ráìsì ní ọjà wọ́n fẹ́ tà ní ọjà bòmí sẹ́gbẹ́ iye tó bá rà náà ló fi rè kún níwọ̀nba tó fi tà bòmí. bẹ́ẹ̀ni tọ́wọ́ tó bá tó tuntun lé tọ́wọ́ tó fẹ́ tà náà tó tó tà kí ni yóò lé owó òní kẹfẹ́ tí ń sọ̀tì. bẹ́ẹ̀ni kí ni sọ̀tì ọ̀rọ̀ àní 10 naira ń jẹ́ yín lánàá ó sì ta 12 naira. ó tà 12 naira ó débẹ̀ lónìí ọ̀rọ̀ 12 naira ó sì tà ní 14 naira kí ló lù sí ní tiẹ̀. àbẹ̀bẹ̀ tí mo jẹ́ ẹni tí ń gbẹ owó oṣù mo rà lánàá ní 10 naira ìgbà 100 naira 1000 lóṣù mo rà 100 lánàá mo débẹ̀ lónìí wọ́n sì di 15 naira. ṣé mo á lọ bá employer mi pé 15 naira ti lé sí owó tó yẹ ra o ẹ bá fi kó oṣù ẹ bá kò sí ṣe. a ní ṣe so ẹ̀mí wá ń ṣe pé ẹ̀mí àwọn tá a jẹ́ ká ní kẹ̀kẹ́ àwọn wà níjọba. ẹ̀mí wá ń ṣe pé ẹ̀mí tá a fi ń ṣe pé òun ń bá wọn tí wọ́n ń tajà ń bá wọn tí ò lọ́jà kọ̀ǹtúrò. tọ́ orúkọ ìdàrú sí dájú tó dàrú dé. tọ́ tara wa lẹ sọ mo sọ níbẹ̀rẹ̀ ètò yìí pé orílẹ̀-èdè tó gbòmìnira lẹ́yìn ti nàìjíríà wọ́n ti sún sókè jù wá lọ ó níbi tí China wà nígbà tí nàìjíríà fi gbòmìnira ẹ̀wọ̀n bí wọ́n wà báyìí àti many other nations. orílẹ̀-èdè tẹ̀yìn ti kẹ́kọ̀ọ́ nígbà tí ẹ kẹ́kọ̀ọ́ ti nàìjíríà tán ẹ tún lọ Libya ẹ rí bí nǹkan ti jẹ́ lọ́fẹ̀ẹ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè náà àtàwọn ọmọ orílẹ̀-èdè míì tá ń gbé Libya. bí àwọn bá kàwé tán tí ò rí sẹ́ ọgbà certificate bọ́mọ Gaddafi tó jẹ́ pẹ́sidẹ́ntì o lè kàwé tán kọ́ mọ́ ìdí sẹ́. wáò tọ́ ọ̀bá fi rí sẹ́ kó iye náà kọ́ ọ̀bá ọmọ gbogbo. ọkàrí iye tó yẹ kí ìjọba ọmọ gbogbo ebi ò ní kọ́. wọ́n ba níbí owó sì jẹ́ nígbà tá Amẹ́ríkà kógun lọ bá wọn. ó sì ní tó máa gbé. tọ́ ká máa fọ̀rọ̀ ní Nàìjíríà lónìí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ti ṣáájú wa wọn ò tó wa wọn ò ní resources tó wa wọn ò pọ̀ tó wa resources wa àti tó jẹ́ human àti tó jẹ́ material gbogbo ohun tó yẹ ká rí iná là ń rí kó jáde ń wá ń já sówó àmọ́ kò já sí prosperity fáwọn ọmọ Nàìjíríà ìyà ń jara ìlú kí lè rò pé ìṣòro Nàìjíríà ní ẹ ti sọ yìí tó jẹ́ tara wa tí ń kára ìlú kí ni ìṣòro tá a ní látọ̀dọ̀ àwọn tí ń ṣàkóso wa tí nǹkan fi wá dàrú débi tó dàrú dé. ẹ ṣeun alábọ̀lẹ̀ pé Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ó ṣàgbákò àwọn tí wọ́n wà nínú ẹ̀ tọ́ sẹ́yìn pé inú àgbákò tí ya máa ń ṣe òun ni kọ́mọ ọmọdé olóòótọ́ sí ya rẹ̀ òun ló sì bí nkẹ́ ọmọ ọ̀tún wá sòdò tó fún yàtọ̀ bí tọ́tọ́ ó sì wò ya rẹ̀ níwèé pé bí àwọn bá lè kú kókú láyé dá bó lè parẹ́ kọ́ parẹ́ òun ti délé ayé yìí náà ó ti wúlò wọ́n ṣe. àwọn ọmọ Nàìjíríà ò rí Nàìjíríà gẹ́gẹ́ bí ìlú rẹ̀. ọmọ Nàìjíríà ń wo Nàìjíríà níwèé pé kí ni mo lè rí lára Nàìjíríà. tí ó jẹ́ tèmi nìkan o kìí ṣe pé kí ni mo lè ṣe fún Nàìjíríà. ẹbí mi ní ìsìn wípé Nàìjíríà nígbà táwa fi wá kéékèèké tá a ti fi ń dàgbà lọ àmọ́ wípé Nàìjíríà ní aircraft bẹ́ẹ̀ pé Nàìjíríà rẹ̀ sígbà náà. bẹ́ẹ̀ni tírẹ́nì ń lọ ní bọ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú arrogance pẹ̀lú pride Nàìjíríà Airways ó fi kúrò ní London níbo wá sí Nàìjíríà bẹ́ẹ̀ ló fẹ́ wọ Nàìjíríà Airways. bẹ́ẹ̀ni àwọn ọmọ àdìsọ mọ̀sán níbi Nàìjíríà wọn dájá kó Nàìjíríà Airways. kí ni ń jẹ́ bẹ́ẹ̀ kí orílẹ̀-èdè ní báàlú tí ń fi kó àwọn èèyàn kó ìbò wá kó àwọn Lárúbáwá wá ń sì ń já sọ̀rọ̀ fún wa Nàìjíríà ọmọ Nàìjíríà náà lọ jẹun
tẹ bá dé Ethiopia nísìn Ethiopia ò ní source of any income kankan agbébalò wow wọ́n lọ ìlú wọ́n rí ti tourism ṣe ìwọ́n lọ́dún kan musa aṣọ àkọ́kọ́ aláǹdì sí Ethiopia Dar es Salaam iná ọ̀bára Addis Ababa asáwà mbẹ Adé airport mo wá rí tí wọ́n tó plane Tanzania ní Dar es Salaam mo wá rí tí wọ́n tó plane lọ tọ́ rẹ́kẹ́tẹ́ Ethiopia of all countries in Africa and it's not Egypt mo á wọ pé Ethiopia ò tó what you call a state ní Nàìjíríà just a state lọ oye ló wá ní pẹ̀lú tó pọ̀ lọ báyìí Nàìjíríà ò ní o Nàìjíríà ò dá kankan ní individuals in Nàìjíríà wá ní aircraft tọ́ that is a business individual ẹlòmíì ní jẹyọ kan lọ ìfẹ́dà kọ̀ọ̀kan wọ́n lè tó gbé pèrè kankan tó wá ní o tó ń tó lè jẹ́ ànọ́dá kiri ọ parí ìtọ́sẹ̀ ní ìsinmi pé sẹ́mọ̀ pé Akwa Ibom wọ́n ní Ibom Air yes àná tí ní aircraft ní ìsinmi tí ń pọ̀ bẹ́ẹ̀ni if a state ó lè ní aircraft tó pọ̀ kí ló ṣe gbogbo the whole Nigeria káwọn aircraft ẹ̀yọ̀ kan ní. ó fi hàn pé àmọ́ tá à ń ṣe bẹ́ẹ̀ bá ní wọ́n máa jẹ́rùn ní ṣe fàwọn tí ò ní jẹ́rùn sí kẹ́ ẹ máa mọ́nítọ̀ wọn. ẹ náà yóò fi hàn pé tápẹ́ máa ń jẹ́rùn lóòótọ́ àwọn èèyàn ń jẹ́rùn. ọmọ Nàìjíríà ó fi hàn yí pé ìjọba ṣe náà ó fi tọ́ka sí wípé aláàfẹ́ràn ìlú yìí ntaari kó ń bẹ́ẹ̀ là ń fẹ́ tọ́ kí ló wá fà á prof tó ṣe pé táwọn olóṣèlú wa bá ń kàn pé àmọ́ pé yà ń jẹ yín ìṣòro báyẹn ní ìṣòro báyẹn ní ìṣòro là ń lọ mú kó òfin yín kí ló dé tí wọ́n ń débẹ̀ tán gbàgbé ìṣòro yẹn. àbẹ̀rù olóòrùn láìla ìlàlá omi pé wọ́n tàn wá dé àyè tá fẹ́ dé ni. ìsí bó bá ṣe lágbára táwọn èèyàn ṣe wà lábẹ́rẹ́ sí ló fi kàn wàhálà sí lókè àṣírátì. láìla ìlàlá níjọ́ ìdájọ́ lẹ́yìn tó parí. àwọn èèyàn ròyìn pé ẹ sábà máa ń gbé ẹ sábà máa ń wá I want to be governor I want to be president I want to be senator I want to be this I want to be minister ẹ máa ń gbogbo kìíní bó bá ṣe bó bá ṣe rí sí òun fi ń palẹ̀ máa ná kalẹ̀ fúnra ẹni. nítorí pé bí àwọn èèyàn bá ṣe wà lábẹ́rẹ́ tó ṣe pọ̀ sí bí yà bá ṣe jẹ́ wọ́n tó bí wọ́n ṣe complain sọ́dọ̀ Ọlọ́run tó bẹ́ẹ̀ ló ṣe dáhùn question tó ò ní rí dáhùn ní wọ́n gbèsè àgbèrè ẹjọ́ náà. sábẹ́ mẹ́rin lànàbì ní sallallahu alaihi wasallam ètò kányìn nù wọn àmọ́ Abubakar àmọ́ Usman àmọ́ Umar Ali lọ́wọ́ kányìn ọ̀kan nínú àwọn tí ń bẹ láwùjọ wa béèrè lọ́wọ́ Àlí pé kí ló dé tásìkò tiẹ̀ rí báyìí àsìkò ànábì gẹ́gẹ́ bí tá a gbọ́ níròyìn àwọn ènìyàn rí yà báyìí ẹni ó tún gbọ́wọ́ lẹ́yìn rẹ̀ gbàtà ànábì ò sí mọ́ bí tí ẹ ṣe wá rí báyìí tọ̀ ó ní ọgbọ́n ìkwẹ́sàn dára lóòótọ́ ìkan tó fà ní pé irú mi Àlí la wà lásìkò ànábì sallallahu alaihi wasallam náà à ń gbọ́ afẹ́ Muhammad sallallahu afẹ́ Abubakar a sì cooperate pẹ̀lú ẹ̀ a sì bá ṣiṣẹ́ dáadáa a sì jọ gbé mẹ́sẹ̀jì lọ́wọ́ ní mission kan náà ni irú mi báyìí la wà lásìkò tí wọn àmọ́ rẹ báyìí lẹ́pọ̀ lásìkò tèmi. wáò tí ó máa bí olórí lórí ìbéèrè tó sì mọ̀ fáwọn gan ni wọ́n fọwọ́ fa aburú yìí. so tí tọ́ka sí pé àti leadership àti followership àméjì ní ká scrutinize ara wa ká wúra wa dáadáa wò ní kọ́ńtìrì. ará àdúgbò àbáyé yẹn kàmẹ́ni táyé. kàmẹ́ni táyé tó wà táyé yẹn ara wa náà ni. bẹ́ẹ̀ni. yìí ṣe tábàlì kájà yìí kàmẹ́ni táyé síbi ojú rẹ̀ lẹ́wọ́. ojú là ń wò. ojú là ń wò. àwọn táwọn yẹn wá dìbò fún làwọn tán fún wọn ní owó epo ètò àwa ní kẹsàkùn wọn ò mọ̀ pé àwọn ń ba ọjọ́ ayé àwọn jẹ́ ni táwọn bá torí owó táwọn bá dìbò fẹ́ni tó dìbò fún. ẹgbẹ́ fẹ́ sọ fún yín ní ìṣẹ́jẹ́ ìgbà pé Nàìjíríà àdéhùn ọlọ́kọ̀ọ́sà ni wà mẹ́. àmín. gbogbo àlàtí sẹ yìí nìsín. inú dùn náà kàn ń yá sí. wáwù. bẹ́ẹ̀ni. ìkànnì gbogbo Nàìjíríà pátápátá yẹn gbogbo pátápátá yẹn ẹ̀sìn ìwòkò lè máa ṣe. ọba àjẹ muslim ọba àjẹ christian ẹ̀yìn ìwòkò lè máa ṣe. gbogbo ẹgbẹ́ tó bá ṣe. ó yẹ kó jí láàárọ̀
kọ́ wa bẹ́ẹ̀ lọ́wọ́ sọ wáyé pé ọlọ́wọ́ wọ́n sà fi ìlú ìlọ́kànbalẹ̀. torí n ta ń gbọ́ yóò dùn mọ́ wa n ta bí gbogbo Nàìjíríà lọ́kọ́ wa banújẹ́ báyìí gbogbo Nàìjíríà kì í banújẹ́ o. inú àwọn kan ló sì ṣe àwọn gbogbo bíi pé wọ́n gbẹ̀yàn lónìí wọ́n pààyàn lónìí wọ́n ṣe bá wọn àtàkì nìkan wọ́n lọ gbé sọ́jà wọ́n lọ gbé ọlọ́pàá wọ́n pọ̀ ọlọ́pàá wọ́n pààyàn wọ́n tí wọ́n ti ń gbè. inú àwọn kan dùn àwọn wo nù. àwọn tí wọ́n fẹ́ padà wá ni. wáwù without being political oye wọ́n dábàá fi ni pé yes situation yìí bí ti ń dàrú yìí òun ló ọ̀nà táwa ọgbà wọlé nù. àwọn àyàn ẹbí wọn lọ́kọ̀ọ̀kan ǹjẹ́ ẹ jí lóru tí a fẹ́ bẹ̀rẹ̀ wọn pé ọlọ́run ò forílẹ̀-èdè yìí pé orílẹ̀-èdè yìí mọ́sá fi lọ́kànbalẹ̀. nta ni yóò dùn mọ́ wa. jẹ́ ọmọ dàrú nso kálíbà àráyè wọlé tiwa. now ní Nàìjíríà lónìí àti mùsùlùmí àti ẹlẹ́sìn mi gbogbo wa la rí i pé yíyáwó ọgbàjúmọ̀ lọ́jọ́ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ àwa mùsùlùmí àgbáyé làwa yí àjọba lówó Islamic Development Bank ìjọba ń gbà federal ń gbà state ń gbà kọ́dà àwọn state tí mùsùlùmí ọ̀pọ̀ ń bẹ̀ ń gba IDB loan wọ́n fi ń ṣe nǹkan fúnra wọn gbà tó wo Nàìjíríà ò tó Sukuk fund tí wọ́n fi ń ṣe títí káàkiri 6 geopolitical. sẹ́yìn kó sùkúùkù yẹn èdè Lárúbáwá ni. èdè Lárúbáwá ni ọ̀dọ̀ àwọn tó ti wà ní Gẹ̀ẹ́sì wa náà ni wọ́n ti gbà wọ́n wá fi ń sọ̀nà àrí kí wọ́n fi ń ṣe ọ̀nà àwọn èèyàn ti fi irú owó táwọn ní lórílẹ̀‐èdè wọn nílẹ̀ Lárúbáwá wọ́n ti fi kún ọ̀dọ̀ wọn sí kí ló dé táwọn tó wà lákòóso wa tí wọn ò lè wò ó pé ń dá nílùú èbó ń dá nílẹ̀ Lárúbáwá kí ló ṣàwà dúdú tá a tún yáwó lọ́dọ̀ àwọn wọ̀nyí ká tó rí nǹkan sí. àìfẹ́ràn ìlú náà ni àìfẹ́ràn ìlú àti selfishness lẹ́gbẹ̀ẹ́ ní àyànníyà ìpè èmi tí èmi bá ti rí tọmọ mi sì rí o ti parí. kò sí dọ́kà mi pẹ̀lú ẹlòmíì mọ́ ṣé ọ̀rọ̀ Nàìjíríà wá wà fún àwọn tó bá níbi ètò àkóso ká máa jẹ ni. pẹ̀sẹ̀ntà sá. náà mo ń gbọ́ nínú pépà lónìí náà wípé wọ́n ní àwọn tó wà ní National Assembly àwọn workers ní wọ́n fẹ́ daṣẹ́ lé wọ́n fẹ́ demonstrate wọ́n á mú security wọ́n sábà bí for security. ìgbò lẹ́yìn gbọ́ pé ní Senate àbí House of Rep jà lórí owó rí. òní jà torí etí ọ̀tọ̀ sí wọn ni wọ́n ń gbà tó sì kún bákan tó kún kẹ́kẹ́. okun tí ò jẹ́ kórílẹ̀-èdè yìí sún síwájú ẹ̀rù ń bà olórí orílẹ̀-èdè tó ti pé ń jó ti lé lọ́dún kẹfà sísìn 15 million wọ́n pe salary president wa 12 million wọ́n pe ti vice president Buhari wá dé ó ní 15 million kí ni ìfi ṣe ọba bẹ̀ sí méjì ní 7.5 lẹ́mọ̀ fún mi igbákejì mi ń kọ́ ní ọ̀gá ńgbà tí wọ́n ti bẹ́ tiẹ̀ sí méjì 6 million tó mi náà. àwọn tí wọ́n ṣòfin táwọn lò Nàìjíríà 30 million wọ́n á ń bọ́ sọ́wọ́ wọn gẹ́gẹ́ bí sínétọ̀ 20 àbí 22 ń bọ́ sí ọwọ́ aṣọ̀fúnrẹ́ tá a bá fẹ́ ṣèjọba tó dáa olórí lè ní fọkàn sí pé kó jáde wáyé pé ẹ̀yin ọmọ Nàìjíríà iṣẹ́ tẹ́ fún wa à ń ṣe àmọ́ mo fẹ́ ṣe àtúnṣe ń sì bá gbogbo àwọn tó yẹ sọ̀rọ̀ kó wó ká dín kù. kò sí president tó bẹ́ẹ̀. yé wọ́n bá tiẹ̀ jẹ́ tí ó kọjá lóṣù. dáadáa ìdàdà ká má bàa wá bá tòun jẹ́ òun náà yá. ṣe pé gbogbo èyí tí ń ṣẹlẹ̀ lónìí tí gbogbo alámọ̀ Buhari bó ṣe rí ó sọ àdàbà ìmọ̀ àlọ́. ìwọ ló fẹ́ wá ìwọ ló fẹ́ tó nǹkan ṣe. ìwọ ló fẹ́ fi hàn wá gbàgbọ́ ọ̀dà àmọ̀ wo bó ṣe rí ṣe. ọ̀dà ẹni ṣẹ́jú kan péré kó là ṣe rí solution sí wàhálà tó délẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀kọ́nọ́mì tí a fi ń jẹ gbogbo ìlú báyìí tọ́lá tó wà nípò nìkan ni wọ́n ń gbádùn gbogbo ara yòókù látòkè délẹ̀ ìyà ní jẹ wọn kí ni solution. ká sòtọ́ fún ara wa ká má tara wa mọ́. tá a bá sì dépò kárí pé káná tí Ọlọ́run ẹ̀tọ́ la ṣe káná tí Ọlọ́run pé gbogbo ìkúta ló ká lè wà. àkáàtì níwájú Ọlọ́run lábá ti mélòó yòówù ẹ̀rọ Ọlọ́run bá wa. ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ọ̀rọ̀ ajé Nàìjíríà ńlá yẹ̀wò lórí ètò wa tèmi Islam in focus yẹn ni pé kí ni Islam gbé kalẹ̀ láti lè fi tún ayé ṣe
àwa rí i pé nǹkan méjì ló bà wá jẹ́ ní Nàìjíríà ni ó jẹ́ kí ọrọ̀ ajé wa ó dà gbogbo ẹnu èyí tó bá dáa bó ṣe dáa mọ́ àwọn kan la rí pé wọ́n ń kó ó fi hàn pé n táwọn olórí wa láwọn ó ṣe fún wa kí wọ́n ń ṣe wọ́n ń kó nǹkan sápò ara wọn ni so ajá pé nǹkan méjì tí ń dààmú wa àìníbẹ̀rù Ọlọ́run àtàìlódodo Ọlọ́run sì ti ṣépè lé gbogbo àwọn tí ò lódodo pé la'natullahi 'ala al-kadhibin gbogbo ẹ̀yin tẹ́ lódodo pátápátá ibi dandan wọn ọlọ́ọ̀kan mọ́ báyìí ẹ fẹ́ rípò erípò iye tẹ́ ń gbà tó yín àtẹ̀bí yín tẹ́ tó fi ṣàǹfààní fáwọn ẹlòmíì ẹ̀tún wá wà níbẹ̀ tán ẹ̀ tó ń jalè Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ o Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá pàtì ẹ rí pé ẹkọ̀nọ́mì Nàìjíríà ọ̀dà ń tá a fẹ́ fowó ṣe á rè fi ṣe ànímọ̀ ìyáwó mọ́ Ọlọ́run bá yóò bá tún Nàìjíríà ṣe lónìí tá a ṣe ètò yìí mo gbé ọ̀kan nínú àwọn ògbóǹtagì pòfẹ́sọ̀ wa nínú Islam wá sórí ètò àwọn náà ni Professor Hamzat Ishola Abdulrahim tí wọ́n jẹ́ dean fún postgraduate school ní Kwara State University àdúpẹ́ pọ̀ fún yín gbogbo ìgbà tí a bá pè yín iná lẹ̀ ń wá Ọlọ́run máa dáhùn sí ìbéèrè tẹ̀yìn náà èmi àtàwọn àdágbére fúnra wa yí pé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation. He is the sustainer.